gbogbo ìwọ obìnrin tó wà ní ààyè yìí lálẹ́ yìí ó fẹ́ kó tẹ́tí gbọ́ mi láàrin ìṣẹ́jú kan ṣera rẹ bó ti ṣera rẹ ìwọ náà ló lora rẹ ìranù tó ń bá kí yẹn kánípò ló pé ayé rẹ máa bá kí lọ. Allah. àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé ẹni tí ń gbé ọ lọ club tí ń mú ọ lọ fagbó kò ní fi ọ sílé o. bàgá náà ń pè ẹ́ ó dẹ̀ ń wo rẹ gẹ́gẹ́ bí ọmọ rẹ. ó wá ń pín kí láì ṣe takeaway. Okay. bí Aisha bá ṣe bẹ́ẹ̀ kọ̀mándà ò ní fògùn fẹ́ sílé. Alhaji kọ̀mándà ò ní fẹ́ sílé. wí dáadáa jàre. tó bá jẹ́ bàgá Alhaji kọ̀mándà ò ní fẹ́ sílé. torí nínú ẹni tí máa ń ṣe ìwádìí kó tó ṣe nǹkan láyé Alhaji kọ̀mándà jẹ́ kan bẹ́ẹ̀. ó dáa kò sí wàhálà bàbá kò sí wàhálà bàbá bàbá sọ pé àwọn fẹ́ tọ̀ àwọn ń bọ̀ nísìnyí wọ́n làwọn ò sá lọ. akí bàbá wa gbà olúwa ní sọlá onímọ̀lù kò sínú àsìkò mi o bàbá wa gbà olúwa ní sọlá tí bàbá wa gbà ọlọ́nkẹ́mi arádẹ̀mí. Adamallahu hayatahu. ẹ bá kí bàbá dáadáa. Adamallahu hayatahu. bàbá àwọn náà ni bàbá ìyàwó àwọn bàbá ọkọ bàbá ìyàwó Allahu akbar bàbá àgbà ọlọ́nkẹ́mi arádẹ̀mí ahlan wa sahlan wa marhaban bikum ẹ jẹ́ kí bàbá jókòó ẹ jọ̀ọ́. ويا أحسن الأوصاف. mo ní gbé ọ sépè ní bóyá o ti sùn. يا أحسن الثناء. ويا موزنا أما الأنام بحسنا. والله في الأرض. Aji commander. والله في السماء. Aji commander. وبينهما لا شيء إلا هو الله. Aji commander. صلى عليك الله يا أدناني. Bàbá fọ́tò yìí. يا مصطفى يا صفوة الرحمن. Àbá àgbà aláìdé olókì bá mi ọmọ bá mi mo lẹ́ni tí máa ń ṣèwádìí nìyí tí bá parọ́ kẹjá mi. Àwọn tí ẹ ti mú tẹ jùlẹ̀ wọ́n pọ̀ kẹ tó mú òun tẹ dì mú. Àwọn tó fẹ́ fẹ́ yín pọ̀ tẹ́ ẹ fẹ́ wọn tó fi lóò tó jẹ́ òun lẹ mú. Gbogbo ìwọ tó ń bára nù kí mo sọ pé ẹ máa bá lọ tó bá ṣe pé tí ó pè rẹ nìyẹn. Gbogbo ìwọ tó ń bó sì kiri ó dájà àgbòrò lórí ipò fẹ́ ra iPhone. Kò sí wá iPhone tọ́mọ̀ ibẹ̀ ló ń sì tí kọ̀mándò nira fún. Ọmọ rẹ̀ kò sí lára rẹ̀ mọ́ni tó yẹ kó o bí o ti ṣẹ̀ dànù. Gbogbo àlùbáríkà tó yẹ kí ọkọ rí lára rẹ̀ o ti fi yàn lé dànù. Wàá rí pé njọ́ tó bá yẹ kó o máa soríire lọ́dọ̀ ọkọ kò ní soríire kankan bẹ̀ fún ọmọ. Ají kọ̀mándà níṣẹ́jú kan. Ọba mi ti gbé yín sípò. Torí mi máa sọ kíní kan pé wá sí wo la fẹ́ sọ fẹ́ni tọ́lọ̀ ti kọ́ mọ̀ ṣe. Àáfà gẹ́gẹ́ lẹ́yìn. Ìtí máa kàn sọ bẹ́ẹ̀ fún yín ni pé fa anta abuha bal minal yawmi ummuha tuqsimuha al-arzaq zaka zimamuha. Ẹ̀yin bàbá ẹ̀, ẹ̀yin níyà ẹ̀, ẹ̀yin lẹ́gbọ́n ẹ̀, ẹ̀yin làbúrò ẹ̀, gist partner ẹ̀yin ni sweetheart ẹ̀, ẹ̀yin ni ọ́nì rẹ̀, ẹ̀yin ni ìjọ tó bá ti máa yún ọlọ́wọ́ obìnrin. Subhana rabbika ẹjẹ dáwọ́ ká fún ẹjẹ falubarika sí falubarika sí oye falubarika sí falubarika sí oye falubarika sí ìgbéyàwó Rasaq ó tutù ẹ̀dá falubarika sí ìgbéyàwó Rasaq falubarika sí. Aláìdé pẹ̀lú alákẹ̀kẹ́. Falubarika sí. Ó yà sọ pé falubarika sí òye. Falubarika sí. Ikú òjijì kó má ṣe àwọn òbí. Falubarika sí. Àrùn òjijì kó má ṣe gbé wọn dé o. Falubarika sí. Falubarika
àlùbáríkà sí òye. àlùbáríkà ti wọ̀ àlùbáríkà ti wọ̀ torí pé àwọn ẹni àlùbáríkà tún ti wọlé. bó ti jẹ́ nù ní. ayi bàbá wa gbà tó jẹ́ ní àlùbáríkà tí wọ́n tún kẹ́mi àlùbáríkà sí láyé yìí. bàbá àgbà olúwa ní sọlá onímọ̀lú ẹ̀ ní anakumullah. ẹjọ́ ẹ jẹ́ kíwájú yẹn ẹjọ́. bàbá àgbà alálùbáríkà olúwa ní sọlá onímọ̀lú ẹ sọ pé anakumullah. gbogbo ẹni tó bá wí lẹ́ẹ̀kan sí i ìta yóò fi dá wọn náà mà lẹ́yìn ẹ̀jú báyìí lọ Ọlọ́run ó ṣe sọ pé anakumullah. àfi ẹni tí ó dùn mọ́ yín jùlọ lólùfẹ́ yín ni tó pàtàkì tó tóbi nínú ẹ̀mí yín. bàbá wa àgbà Ọlọ́run kẹ́mi aládẹ̀mí àfi wọn kí yín. àwa fà nábì tẹ nífẹ̀ẹ́ jù sallallahu alayhi wa sallam. àfi wọn kí yín. gbogbo ntọ́lọ́run ti ṣe tó dáa Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kàn án. àmín. mà pẹ́ bí ni èmi àti yín nínú ọ̀ràn kan náà lẹ ti jáde tó yẹ fún mi lọ́mọ mo sì fi ọmọ yín sílé. Olúwa kó jọ kó wọlé wọlé tẹ́ ẹ ṣe fún wa ní kọ̀kọ̀ àti ní gbangba. gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín Ọlọ́run má jẹ́ ó dẹ̀kún. àmín. ìròyìn tó tún wá mọ̀ ní tún mọ̀. farabalẹ̀ gbọ́. gbogbo màálù tí ń ṣe tọ̀tọ̀tọ̀ yẹn àtàlẹ́ yìí àtọ̀la bàbá tọ́lọ̀ ń fi so ní sábàbí rẹ̀ nù. Allahu Akbar. èmi ti jẹ ráìsì yín rí tẹ́ ẹ mọ̀ mo ti jẹ ẹran yín rí tẹ́ ẹ mọ̀ kódà mo ti náwó yín rí. àti mú mi rí. àṣírí ni tú yìí kódà gbogbo ń ta tó fi dáná láyè yìí bàbá ní mi gbé bẹ́ẹ̀ ti ṣe nìyẹn. kódà nínú ọdún iléyà yìí àwa náà wà ra màlúù kan lọ́wọ́ yín bíi 300,000 lẹ́tọ́ já kó ń bẹ̀ fún ẹni ẹ máa gbé lọ́nà kí la mú wáyé kí lẹ́ mú lọ. gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín má jẹ́ ó dẹkún lójú ẹ̀mí yín. àmín. wala nabi Muhammad sallallahu wala la hawla wala quwwata ila billahi. akula ìnáwó yín lẹ́yìn tẹ̀sí ń bẹ̀ ẹ jẹ́ iná lójú yín náà. ẹ sáré kúnlẹ̀ kó jàre. anakumullah. ẹ bá ṣe kẹ́sì. anakumullah. ìyẹn wàá pàdé àwọn eléyìí kínú yẹn máa dùn ni Alhaji ẹ̀rẹ́rìn sí mi ẹjọ́. kẹsẹ̀ wojú wọn lẹ̀ ẹ̀rẹ́rìn látẹ̀kàn ẹsẹ̀ yọ kẹ́sì jáde. anakumullah. ẹsẹ̀ yọ kẹ́sì jáde kí n tani ẹ jẹ́ lọ fúnra mi ni kí n tani lọ. hayyakumullah. àwọn kì í ràn yàn lọ bí bàbá mi. èyàn á lọ bẹ̀ fúnra ẹ̀ ní. hayyakum. ẹ máa sáré kúnlẹ̀ lẹ́ẹ̀kan sí i. anakumullah. Alhaji ẹ máa sọ yín wọlé ta ẹjọ́. ẹ máa jò di àwọn lọ́wọ́ náà. ẹjọ́. ẹ sáré kúnlẹ̀ lẹ́ẹ̀kan sí i. anakumullah. àgbogbo gbàdá lẹ́yìn ẹjọ́ ayé ẹ mi. má jọ Mádínà bá wọn ẹjọ́. ẹsẹ̀ yọ kan sí i. anakumullah. ẹ máa ṣe lọ báwọn ẹ dáko. anakumullah. ẹ máa ṣe lọ ẹ dáko. anakumullah. Allahu Akbar. Alhaji kọ̀mándà aláwọ̀ tó ń jíṣẹ́ báṣẹ́ àtẹ̀mí lẹ́ ń ṣe ń tòótọ́. wọ́n ní màlúù tí bàbá fáwọn. Alhaji wa Sauti ààrẹ wa tún wá di pé Olúwa ní sọlá ló ṣe yìí èmi náà tẹ̀lé wọn Alhaji Sauti náà tó wá fún wa màlúù kan. Allahu Akbar. báṣẹ́ wá fún wa màlúù yẹn owó tí torí tí bá jẹ màlúù yẹn lọ́la yóò hàmì lẹ́yìn bàbá wa ní mi fẹ́ lówó yẹn lọ fi ya toothpick kó dẹ̀ fi ra gbọ́n tó gbádùn lẹ́lẹ́yìn dòdò. Alhaji Sauti ò ní irú nínú Allah. tí wọn ò ní rodo àmọ́ kàṣúrà kò sí ní sọ́bọ̀ àmọ́ bàbá wa àgbà Olúwa ní sọlá onímọ̀lú gbogbo ẹ̀ ó ní rodo ó ní jíńjà ó ní gálíkì ó ní sọ́bọ̀ gbogbo ẹ̀ ló ní nínú. ẹ̀sìn láwùlà ẹ̀ ọ̀kan kó wọ́n yàn mọ̀ láhàwùlà. wala quwwata illa billahi al-aliyyil azim.